kankan tí mi ò fẹ́ tí n bá gbéṣẹ́ fún yín wọn kún jí sìmẹ́ǹtì tèmi ṣáìtì ẹ má dábàá rẹ o tí nǹkan kan bá fi lè dé ní sáìtì yìí màá fọlọ́pàá gbé yín ni o. ọ̀gá ẹ má sì yọnu rárá kò sí nǹkan kan tó máa ṣe sìmẹ́ǹtì yín and again mo dẹ̀ assure yín pé a máa ṣiṣẹ́ yín dáadáa. Kí ni jẹ́ ìṣòro ilẹ̀ tí wá bíbá? Ọgbọ́n ń bá ẹ sọ̀rọ̀ kí ló ń ṣe lórí ilẹ̀ yìí? Níbo làwọn èèyàn ti wà? Ṣó ń ya wèrè ni? Wọ́n béèrè lọ́wọ́ tún fi béèrè lọ́wọ́ wa. Mi ni mo ra ilẹ̀ yìí. Ṣé wèrè lélẹ̀ yìí? Ẹni ta ló talẹ̀ yìí fún ẹ? Ọwọ́ lórí ẹbí ni mo ti ralẹ̀. Aláyé gbọ́dún dákẹ́ jọ kí ló ṣe ẹni máa fọ́gbọ́n mọ́ yẹ lórí o kí ló ṣẹlẹ̀? Ó dà ìpele máa ṣàtọ̀ nípa àjọbìnrin. A lè kéré o, aláyé gbàgbà àgbà síkùn gan. Kí ló ṣe ẹ́? Kórì nìyẹn. Wàá sanwó mi bẹ́ẹ̀ àti Táíwò bá ṣe dúró yìí ni. Ọlọ́run. Bọ́lẹ̀ bẹ́ẹ̀ kí mo máa yẹ ó ti yẹ tó bá lọ rú wájú ètò àfẹ́ lọ. Ọlọ́run gbàgbẹ́. Aláyé olóòsàn lórí àbúrò kí ló sọ yẹn. Ó pariwo wọ́n wọ́n lórí ẹbí lè tó sàn yẹn wọ́n sọ ti máa tẹ́lì fún wọn. Ó gbé bọ́lá ya wèrè kò sẹ́bi náà lè dáná tí ó rí nǹkan ti ṣẹlẹ̀ bí. Aláyé gbẹ́rù dákẹ́. Àlàyé ní sùn. Àmọ́ ìjọba ń ṣe. Ẹ wo tẹ bá alẹ̀ máa yẹn sáàtì kó ṣerú tèmi o. Ó dà pé ẹ̀mẹ́ iwájú ẹ̀ tẹ́jú. Ẹ máa tó ṣẹlẹ̀. Táíwò kẹ́yìn. Sọ ibi báyìí. Ibẹ̀ la máa sọ. Ibi la máa gbé. Ó ti yé. Àbọ̀ lórí ẹbí burú. Bọ̀ṣá ẹ ti ká kọ́kọ́ wọ̀ gbòòrò lọ. Bàbá dà gbòòrò olú tán ká tó máa para sí. Ó yá ọmọ yẹn. Lẹ́tọ̀. Olórí ẹbí lórí wọn ti kú lọ́wọ́. Olórí ẹbí yìí máa sọ̀rọ̀ ní o. Àwọn ọmọ tẹ́lẹ̀ ṣe ẹwọ ṣe ayé lè ṣe ayé kan ṣe yóò dáadáa lè ṣe yóò lè bá rẹni sọ fún yóò ẹ wá dá mi dúró síta òtútù wa ń pa mí. ẹ má dùn ún òṣìṣẹ́ ń ṣe dẹ́ mọ́ ní tí mo bá wá ta nínú yín tó lọ ń disturb Mr. Jimoh tí mo ta lẹ̀ fún. Nígbà táwọn ọmọ olórí burúkú máa ṣàǹfààní ètò talẹ̀ fún Mr. Jimoh àbí Jùmọ̀ tàbí kílẹ̀ orúkọ ẹ̀ gangan àwọn ọmọ wèrè tó talẹ̀ fún náà. Èmi lè bá wò ẹdun náà ṣé ọ pọ́síbù kọjá pé ẹnìkan máa ta lẹ̀ fún Mr. Jimoh tí ò ní sọ́wọ́ mi mẹ́. Ẹ sọ pé ó pè é lórí burúkú àti mo gbọ́ tẹ̀ ń sọ yẹn. Ẹ dúró o question ló béèrè ó sọ pé àwọn olórí burúkú tó talẹ̀ fún wọn ṣẹ́yìn lórí burúkú yẹn kẹ́lẹ́ talẹ̀ àbí. Wọ́n tún rìn wọ́n dà. Ó bí ní náà bàbá. Ó bí ní. Ẹdun náà kí ni èyí máa gbé mi kí ni gbẹ́nu yìí. Èṣù ni. Wèrè ni. Wèrè ni gbẹ́nu yìí. Ọlọ́run wèrè ló ń gbẹ́nu wà ṣé ìṣì èrè ni. Inú kọ́mpáàdì wa lè wá tẹ̀sí wá ń pariwo wèrè láàárọ̀ kùtùkùtù. Wèrè tó ẹ sí ẹ̀ṣá wèrè ni. Ṣé kí ni ẹ̀fún ọjà lẹ́ka ọ̀gbọ̀n? Ó ṣe kí ni ẹ̀fún? Wèrè ni olórí ẹbí ìyá. Èjì wọ́n rẹ̀ ṣe pẹ̀lẹ́. Wíníwíní ò bá dẹ́kun ìwà ìpànlẹ̀ ó léwu. Ẹjọ́jọ́ bí rọra, èjì wọ́n rẹ̀ ṣe pẹ̀lẹ́. Wíníwíní ò bá dẹ́kun ìwà ìpànlẹ̀ ó léwu. Kó fọkàn balẹ̀ sórí kò sí wàhálà kankan lérí ilẹ̀ rẹ rọrùn ló bá dé àbúkọsẹ́ kò sí wàhálà kankan àmọ́ nǹkan tí mo kàn wá rò ń bẹ ni pé so ní change díẹ̀ lọ́wọ́ so lówó díẹ̀ lọ́wọ́. Mi ní owó kankan lọ́wọ́. O ti ń bínú n ti sọ fún ọ ní pé tó bá ní change díẹ̀ lọ́wọ́ kákan fi fáwọn bèjì ń kọ́ má fi dààmú rẹ mọ́ lérí rẹ. Olórí ẹbí sẹ́gbọ̀ èmi ò ní owó kankan lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀mí ni kẹ́ ẹ yanjú fún mi bí bẹ́ẹ̀ kọ́. Bí bẹ́ẹ̀ kọ́ kí ni èwo ni bínú nísìnyí bí bẹ́ẹ̀ kọ́ kí ni kẹ́tì ìlú tó bá wọn. àmọ́ nǹkan tí kan rò ní pé wo títí ọ̀túnla mo fi ń dọ́ lójú lágbára àti lédùá ilẹ̀ wọn jẹ́ títẹ̀ yẹn náà. Olórí ẹbí ọ̀túnla tílé ọ̀túnla bá mọ́
tẹ́ ẹ̀ bá wà kankan ṣe sí àwọn tó jù wá lọ wọ́n máa bá a dá sọ̀rọ̀ yìí. Má jẹ́ wọ́n dá sí. Wọ́n á dá sí. Má jẹ́ wọ́n dá sí. Wọ́n á dá sí. Ẹ máa rí. Àná má jẹ́ wọ́n dá sí. Ẹ máa ríran wò ẹ máa tó ń bá yín tàn. Àwọn ọmọ ìbejì ọ̀ràn owó wá nílé nítorí Ọlọ́run. Tóun tó ń jó kí n fẹ́ ọ̀dọ̀ lé orí òróró sùn torí Ọlọ́run. Èmi tí mo sì wá dọ̀tún la nísìn. Kò sí nǹkan kan tí mo lè ṣe àwọn ọmọ òun yá wèrè fa. Lọ́ọ̀ máa ṣàánú mi o. Ojú yẹ ẹ̀fọ́ ni. Ẹ̀yin guys ẹ má bínú ẹ. Aláyé ìjọ kí ló ń ṣe é gangan náà? Ká má bínú. I am sorry. You are sorry what? Sorry. Mo fẹ́ nu wa ẹlẹ́sẹ̀ òde ṣe you are sorry. Bébí mi ò lè mọ́mọ́ fi mọ́tò gbá yín. Ẹbí ẹ̀kọ́. Torí pé tí wọ́n ní candy sí báyìí, ó yẹ kẹ́ máa wo òṣì kẹ́ máa wo arọ́ jù. Báyọ̀ gbàgbé jáde ó lè jọ fi wọ́n mọ́tò náà wèrè ẹ̀ ń ṣe ni. No, it's not like that. Báwo ló sọ ọmọ ìyá mi wọ́n mọ́tò náà ṣe ni. pàǹkó lọ. Ó ṣì dànù. Olóṣì pàǹkó. Ẹ̀ẹ́dúnjọ́ bí èjì rẹ̀ o, ìwà ipá lè hó léwu. Pàǹsá ò fura pàǹsá já. Àjà ò fura àjà jìyọ. Onílé ò fura olè àpò. Mo dẹnu géètì ẹ̀ security ò jẹ́ kí n wọlé. Ókè wọ́n ló ní kó má ṣílẹ̀kùn fún mi. Kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe? No, níṣu. Mi ṣe ní ṣe nǹkan kan tí wà ní kó má ṣílẹ̀kùn tí mo ṣe ń wọlé ẹ̀ ni. Ọkàn ní kó má ṣílẹ̀kùn fún mi. Tí bí tí n bá tẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ náà, kí ni mo ṣe sọ fún mi náà? Hello. Desmond máa kọ́ ti fún kẹ. Kí ni mo ṣe fún? Kò sí wàhálà nǹkan tí mo fi ń jó obìnrin máa fi rẹ̀ kọkùnrin tààtù rẹ̀ kóbìnrin tó àtọ̀ rẹ̀ àwọn ẹni tó máa lómi lẹ́yìn ẹ̀sẹ̀ ìjọra wọn. Ọ̀gá mo ti bọ̀ wá. Ẹ káàbọ̀ ọ̀gá. You're welcome, sir. Báwo ni? Chinedu. Yes, sir. Jọ kí ni iṣẹ́ mi nílé yìí? Kí má secure life and properties. Gbogbo mọ́tò wo ìtẹ̀tì mo yẹ fílẹ̀ láàárọ̀ náà lóhun tó bá ń sìn. Ọ̀gá kò kí í ṣe bẹ́ẹ̀. Ó ti wà nínú agenda mi pé tí mo bá ti ṣetán, mo máa fọ̀ but ẹ mọ̀ kí àwọn Yorùbá pọ̀ ọ̀wẹ́. Wọ́n ní nǹkan tó bá kó ni òun ló máa kó lọ́rọ̀ ẹni. Bí ẹni burúkú ẹ̀ sọ̀rọ̀. As from today, má máa pa òwe kówé lẹ́gbẹ̀ẹ́ yìí mọ́. Ó gbọ́. Ta ni tó béèrè mi? Actually kò sẹ́ni kankan tó béèrè yín. Àyàfi àǹtí Dárasí. Dárasí mi ò ń ṣèyàn àbí? Mi ò sọ pé wọn kì í ṣe ẹ̀yìn. Anyway, o ṣáà jẹ́ kó wọlé. Má jẹ́ kó wọlé. Ọ̀gá mi sà. My boy looking set. Looking handsome. Bí padà sí inú iṣẹ́ mi. Ganes, ó dá ẹ lójú. Tí o mọ̀ pé nǹkan tó rọ̀ mí lọ́rùn jù láyé mi, wàhálà ni. Ganes, ó dá ẹ lójú.
Oró àwọn èèyàn lórí ilẹ̀ yẹn báyìí. Kẹ́ni mi lè pẹ́ lóko. Táíwò ṣe wò ń dọ̀. Àlàyé Garnet ó dẹ̀ lójú àbí. Ṣé mo fún inú fò? Bàbá yàn lórí ilẹ̀ ti wá. Àwọn ẹ̀yàn Táíwò àkẹ́yìn. Ó dẹ̀ lójú. Mo dórí ilẹ̀ báyìí mo bá àwọn bàtà lóyún yẹn. Mo ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ti tún gbé ta mọ́. Lórí ilẹ̀ ti wá. Ayọ̀ là á ní jọ. Èsì fẹ́nu mi. Garnet tó bá pé wọn gan, wọ́n ní pẹ́ lọ yẹ. Ẹjọ́jọ́ bí ara, èjìwọ́ rẹ̀ ṣe pẹ̀lẹ́. Wíníwíní ò bá dẹ́kun ìwà ìpànlẹ̀ ó léwu. Ẹjọ́jọ́ bí ara, èjìwọ́ rẹ̀ ṣe pẹ̀lẹ́. Wíníwíní ò bá dẹ́kun ìwà ìpànlẹ̀ ó léwu. Ọlọ́ bá sí ni o. Ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n yín mo wá sọ fún yín o. Àwọn ìbejì òòṣà àbí ìbejì òsì tẹ́ ń pè wọ́n. Gbogbo òsì tẹ́ ń ṣe ń ẹ sọ fún ká má ṣe dọ́dọ̀ tèmi o. Èmi ò gbàgbọ́ o. Ṣé ti dọ́dọ̀ tẹ náà ni? Àwọn dọ́dọ̀ mi náà ilẹ̀ tí mo tà fáwọn arókè wọ́n ní wọ́n débẹ̀ wọ́n tún ní ká máa tún lẹ́ra lọ́dọ̀ àwọn. Irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn? A sì sùúrù ni. Wọ́n jẹ́ pé àmọ́rin tá kọ sí gbẹ̀dú àwọn ọmọ. Ẹ wo ẹ mọ ohun tẹ́ kọ sí gbẹ̀dú o ẹ mọ ohun tẹ́ kọ sí gbẹ̀dú ohun tó bá wù ní kẹ́ kọ sí ẹ sọ fún ẹ ká má ṣàṣe yamayama dọ́dọ̀ tèmi wọ́n ó tẹ́ ni. Ìgbádùn o torí mi ò bá wọn wíyẹ kan yẹn kan ni o. Kẹ́ni mo ní wàá sọ fún yín nù. Sórí ní tó ṣẹlẹ̀ yìí sùúrù láṣẹ o. Àbọ̀gbọ́sẹ́ okun yìí sì wú oruru ká wà roro. Àbọ̀gbọ́ a ṣe sùúrù ni torí kò bàjẹ́ láyé ẹ̀gbọ́n tèmi. Kò wá ní dáyé tèmi olórí ẹbí lónìí kó bàjẹ́. Àbọ̀gbọ́sẹ́ a ṣe sùúrù ni àmọ́ náà yọ kan tí mo mọ̀ pa lè rìn lérí ẹ̀ tó lè bá rọrùn dé. Wo ń pè gbogbo yín ni a ṣe mítìn lórí ọ̀rọ̀ wọn ni. Àbọ̀gbọ́sẹ́ a ṣe mítìn lórí ọ̀rọ̀ a wàá jẹ́ kó yé wọn pé ilẹ̀ àkújì tó wà lókè òun a yọ̀ǹda rẹ̀ fún wọn kán fọwọ́ mú un. So wá rí èyí tó wà lọ́wọ́ sàlẹ̀ ń bí àtẹ̀yí tá a ti tà fún gbogbo àwọn tá a talẹ̀ fún wọn gbọ́dọ̀ dọ́dọ̀ wọn má wọn èyí tó sì wà lọ́wọ́ sàlẹ̀ wọn gbọ́dọ̀ débẹ̀ ọ̀nà tá a lè rìn nú o tó lè mú rọrùn dé. Àbọ̀gbọ́sẹ́. Ọlọ́run jẹ́ gbọ́ sí ilé nu tí wọ́n bá gbọ́ wọ́n ra abúlé lọ́rọ̀ tèmi ni o gbogbo ìdí ẹ̀ ṣe ń àwọn ọmọ ẹgbẹ́ yín wàhálà tí wọ́n kó ọ̀hún ti yín nù o wọ́n tẹ̀ lé lọ́rọ̀ tèmi tí mo ní wàá sọ fún yín nù. Ní sí wàhálà sọgbó wà ní gbogbo ẹ̀ ẹ kó àsìkò yìí Ọlọ́run ní dààmú èmi náà jáde lọ tẹ́lẹ̀ náà ẹ̀yin jáde wà lọ. Ẹ̀yin tẹ́ ká máa bá àwọn ti etí èmi náà gbádùn mo tu ayé. Just 1 minute, 1 minute. Boring time. Boring time. Okay, 3 minutes. Boring time. 3 minutes, 3 minutes. Àlàyé. 2 minutes. Just 1 minute. Jọ kí ni problem ẹ náà? Ìwọ gangan ni problem. Báwo mo ṣe máa jẹ́ problem ẹ? Baby, sórí ọjọ́ tí èèyàn àti ẹ̀ ti rí ra tí mo ti fojú mi kàn yín báyìí. Ọlọ́run, mo ti ní feelings fún ọjọ́. Feelings ìyá abẹ́rẹ́ ọlọ́run ara mi dẹ̀ bù máa ṣọgàn. Àlàyé ìjọ mi ní time. Ìjọ o dẹ̀ fún láyé. Ìyá ṣí mi lẹ́jọ́. Baby, baby. Any wait now. Baby, jọ ti ọlọ́run mo like ọ̀rẹ́ mi. Ọjọ́ tí mo ti rẹ́yìn méjèèjì yẹn ọlọ́run mo like. But she's not my friend. She's my twin sister. Wow. Ṣé twins lẹ́yìn méjèèjì ni? Yeah, you're twins. You are. I'm Taiwo. She's Kenny. Mo like Kenny gan ọjọ́ tí ọlọ́run. Okay, no, we sang that right. Ìkejì ẹ mo like ẹ gan ni. Mi dẹ̀ mo ìfẹ́ kó ti yí ẹ. We like her. Let me drop a number. Number. Yeah. Why can't you drop your number too? Let me give you a number now. 090 333 3567. Sugar. Please, wait, please. Tita Lily to phone me. You can't hear me. Let me have yours, please. 081 61 14 95 15. You don't call me the best one, no? I'm flashing.
Ọkùnkùn jí, ọlọ́wọ́ láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú. Tí o bá ṣe pé ọpẹ́lọpẹ́ bẹ́yà ọkọ mi ẹ̀rìn sásìkò, tó kọ́ rẹ̀ fún mi lẹ́yìn fẹ́ láti sọ. Ojú torí olówó ìka ẹjẹ́ ìbùrẹ́. Ìbùrẹ́ ni àwọn olùkẹ́bẹ̀. Ẹjẹ́ ìbùrẹ́. Kí n jẹ ìbùrẹ́? Ẹjẹ́ ìbùrẹ́ olùkẹ́bẹ̀. Ìbùrẹ́ ìtọ́jú wà lábẹ́ yẹn. Òun wà á jẹ. Ẹ mọ̀ pé ó ló wà nù ẹ̀, ẹ tẹ̀sí pé wá bíbá yìí. Èmi Àyìndé, mo wá rí owó yín rí báàgì yín sì gbé wá. God. Olúwa o. Àbẹ́ni tójú ọ̀pá tó ń ọ̀pá ìyá ní òpó ń tọ̀hún o. Dákun mọ́ wíwá lóògùn ògbé pósí dání o tó lo gíláàsì lójú. Mo fa àṣẹ bóyá ń lọ ń gbòòrò ọmọ máa já yín lọ yín ló ń ṣẹlẹ̀. Wọ́n mi ṣọ́gbó bọ̀ máa wáyè lọ́jọ́ kan máa wá kí ẹ máa wọ̀rí very soon máa wá mi kò tẹ̀ sí miss ọ̀rẹ́ mi. So owó tí mo lose báyìí sí torí pé mo ń describe ọ̀nà fún ẹ lásán torí pé o mọ ilé ọ̀dọ̀ mi rí látọjọ́ tó ti wá láyé ẹ̀. Wọ́n lọ́rọ̀ rí ọ̀gbẹ́ bọ́ bẹ́ẹ̀ ni kò gbé tutù. Orí olówó lórí rẹ tó gbé wálé ayé. bó ti ń gbé mi di méjì wọlé bẹ́ẹ̀ náà ń jẹ lẹ́yìn dòdò wọn ò ní fi lọ mí lèbẹ́ yìí láfa ṣe àìdí òsì láfa ṣe kó gbóúnjẹ lọ́kọ́ jẹ́. tó bá yẹ kó ti gbé mi ẹ mọ́ sọ yìí hùn èmi bí mo ṣe wà yìí bí mo bá jí èmi àti gbọ́dọ̀ àjọ ń sùn làjọ ń jí èmi yìí mo lè fa igbó àpẹẹrẹ kan tẹ́ bí mo ṣe wà yìí. oúnjẹ mọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. àṣìlò tọ́lọ́wọ́ àwọn àgbà tán ní bíyẹn bá sùn ní déyàn òjò ní wá báyìí àfi bíyẹn bá nasẹ̀ jáde. gbogbo ẹ̀sọ́ àti owó aládùúgbò àpáta ló mọ̀. ṣé ibi ẹ mọ̀ pé wọn ò mú jẹ́sẹ̀ bí àlọ́jọ́ ọ̀lànà wọn ò mú jẹ́sẹ̀ rárá yìí. ìgbẹ́yọ̀ ni mi lélẹ̀ ọlọ́run yóò pọ̀ mí ọ̀gá. Oúnjẹ mi ò sì dànù, Ọlọ́run bá ṣe bá gbé. kókó inú ìwé ìròyìn náà nù ní pé kí n tó fàyà lélẹ̀ lóúnjẹ ti lóúnjẹ ẹ. kí ló rí gan-an tó fi dóúnjẹ ọ̀gá rẹ nù. èmi ò dóúnjẹ ọ̀gá nù o èmi jẹ oúnjẹ ọ̀gá ni. Sóní bàbá ṣètùtù àfi ká ṣàwárí ẹ̀kọ́ tútù àgbàkan. àwa kọjá sí ọjà níbi wọ́n ti ń ta nǹkan nú ẹran òun láwa sá lóríṣiríṣi láti ṣe lákàpé òun láwa ṣe lọ́bẹ̀ fáwọn àgbàlagbà. ibi afẹ́ gbòbí sí obi ti wú mẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi náà ní jẹ nǹkan ni. ẹ dákun dúná inú owó àtẹ̀yẹ̀ wo ló ṣe pàtàkì. kàkà kí n fọwọ́ mi wọkọ̀ níyà fẹsẹ̀ san búrẹ́dì níyà mo fọwọ́ mi san búrẹ́dì jẹ bẹ́ẹ̀ kúkú débi sí ọ̀hún náà àtẹni tó tó ní ránṣẹ́ àtẹni tí ò tó ní ránṣẹ́ yóò mọ ráyìn dé ń ṣẹ́. ọ̀gá bọ́ọ̀lù ọ̀gá bọ́ọ̀lù ọ̀gá bọ́ọ̀lù ọ̀gá bọ́ọ̀lù ọ̀gá bọ́ọ̀lù. ọ̀gá o èwo ni gbogbo orí burúkú ìgàn tó lórí ẹbí rò pé èèyàn ò ní iṣẹ́ ni ọkàn adáyàn jókòó kalẹ̀ ń bí. mi ì tẹ́ wọn gbogbo òṣèré àtàmáyọ̀ tó lórí ẹbí bá wa ṣe àbọ̀ orí ẹbí burú ni. Dáadáa, àmọ́ tẹ́ gbé mo dòkó jẹ́ ìmúyà àwọn wọlé rí. sítórì lèyẹn tẹ́ ń sọ yẹn. Ìmọ̀ tó lórí ẹbí náà sí inú ilé. ṣé lè rí i pé mo wọ tọ́lẹ̀tì lọ́nà lẹ̀ ti rí bẹ́ẹ̀ à ń kùn délé. Ẹ̀yin náà ti pẹ́ púpọ̀. Mo bá kọ́lé yẹn jẹ́jẹ́ kújẹ mọ́. Ẹ náà jòkó dé. lẹ́nu tiẹ̀. Ẹ má bínú, ẹ wá jòkó lórí ẹbí. ṣé ọ̀nà tó dàbí wọn. Àwọn ilé ìyọmọ lásán kejì ajá. Ẹ jòkó. Ẹ wo, ẹ jẹ́ káwọn ọmọ yìí mọ̀ o, kẹ́ ẹ sojú abẹ́kù. Kẹ́rù mọ rẹ̀ lẹ́rù o. Ẹ jẹ́ kó yé wọn kí wọ́n fà á náà sì mọ rẹ̀ oníwọ́fà. Ẹ jẹ́ ó yé wọn lórí ẹbí. Bátúndé fi wọn lẹ̀. má dàbí wọn o. ẹjọ́ yìí ń pọ̀ àlàyé kí ló ṣẹlẹ̀ ẹ go straight to the point ẹjọ́ yìí ń pọ̀. ṣe rí èmi mo pè pàdé ìpàdé mi sì dá lérí ọ̀rọ̀ ilẹ̀ mọ̀lẹ́bí ló pè yín sí òní gangan láyànjú ilẹ̀ mọ̀lẹ́bí ló bo ibà kẹ́lí sì sí mi dáadáa o ṣe rí àkọ́kọ́ bẹ̀ náà ni pé ilẹ̀ bíi agric kọ́ máa jẹ́ tèmi lórí ẹbí èmi mo ní kò sọ̀rọ̀ lérí ẹ̀ ṣe wá rí ilẹ̀ èyí tó wà ní ẹyẹ ń kọrin kọ́ máa jẹ́ ti Bátúndé àbúrò mi lógun ibà ṣé wàá rí ilẹ̀ àkújì èyí tó wà lókè òun ẹ̀yin méjèèjì ẹ̀ dì í mú lọ́ba tán. olórí ẹbí ẹjọ́ ẹ kọ́ mi dé. kí ni jẹ́ báwo. mi gbọ́ yín dáadáa ẹjọ́ ṣe ń ṣeré ni. àní ṣe ń ṣeré ni. kí ló rí. àwọn wo lẹ́pínlẹ̀ àkújì fún àwa lẹ́pínlẹ̀ òkè lọ́hùn fún. olórí ẹbí ṣe ń mú gbó ni. wọ́n bí ìrísẹ̀ ṣe ń mú gbó ni. wọ́n di ọ̀nì olórí ẹbí ti wá ní mú gbó. adùn olórí ẹbí náà. ẹgbẹ́nu sọ̀rọ̀ jọ kí ló ṣe ọ̀rọ̀ sùwọ̀n lẹ́ bá a sọ yìí irú lẹ́rú burúkú
pín fún wa yẹn bọ́lá bá ti ṣe ẹyin olórí ẹbí. lẹ́nu rẹ. ẹ̀wọ̀n jọ ní sùúrù lọ ẹjọ́ jẹ́ ìbí yín náà bàbá títí wa tẹ̀yìn pè lẹ́gbọ̀n yẹn ẹjọ́ tó bá wà láyé ṣé ilé àkújì lẹ̀ máa fún wọn bẹ̀rẹ̀ ní sẹ́ẹ̀ ṣé ilé àkújì lẹ̀ máa fún. kò yé mi náà. nígbà tí bàbá yóò sì wà láyé èmi wọ wà lẹ́nu àṣẹ báyìí tó bá àṣẹ tó bá wù mí mo lè pa. wàhálà ẹ jẹ òṣìṣẹ́. ẹ máa bọ̀ yín náà máa fi tẹ́ nìyẹn. ẹ wo Bátúndé fi wọ́n lẹ̀ o Bátúndé fi wọ́n lẹ̀ o so nígbà tí mo sílé tí mo travel. wèrè mo lọ sí ọlọ́run ìgbádùn o wèrè ẹbí tí mo jẹ iná jẹ́ kí n kú náà. wèrè lọ sí àdí adẹ́fọ̀ ẹ̀yẹ ẹ̀ lọ́wọ́ kẹ́rì máa bá yẹn sí wọn kẹ́rì máa bá yẹn wọ́n máa pa ẹ̀ o máa pa ẹ̀ o fún mi nílẹ̀ gidi máa pa ẹ̀ o máa pa ẹ̀ o. ẹ wá pínlẹ̀ gbọ́n ẹ pínlẹ̀. wọ́n náà wo ọ̀rẹ́ dára sí mi yìí. àbínà. mi ò mọ tí mo rà nígbà ẹ̀ o. ẹ̀yin àtọ̀rẹ́ mi ṣá. ọ̀rọ̀ àwọn obìnrin bó máa ṣe rí nìyẹn. mo tẹ̀ ní sísá dára sí mi. mo tẹ̀ ń wò pé bóyá ẹ tiẹ̀ máa lè bí mi náà wá. mo ti mọ̀ pé bí tẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run aṣáájú. àmì jà ló. àwọn tó pọ̀ lọ́wọ́ yín rẹ̀ pé. ọmọ wo this time láàbù tá a máa ń lò yìí àwọn ọmọ sàkùsàkù máa ti pọ̀ gan-an ni wọ́n. òun fọgbọ́n wádìí lẹ́nu ẹni bóyá àbí bóyá èmi náà ń ṣe irú nǹkan yẹn. yóò trust mi. èmi kò trust ara mi o. ẹ̀yà gidi ní Desmond o. ẹ̀yà gidi ní Desmond o ẹ fọkàn balẹ̀ ọ̀rẹ́ mi wà ó wà pẹ̀lú ẹ̀ ó ti tẹ̀. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. ṣé sí wàhálà mo trust ẹ̀yin náà. àbínà dára sí mi. mo máa bọ́lẹ̀ fídíò àbí. àbínà yìí. mo ti dé gbàtó lè tún drive lọ mọ òpè kí ló ṣẹlẹ̀ ṣé ìfẹ́ ká bọ́ọ̀lẹ̀ mọ́ ni látàrọ aṣá àtijọ́ jáde láti. o mọ̀ pé tí má ti rí ẹmi ò fẹ́ fi ẹ́ lẹ̀ mí. kò sí problem á kú ẹ. ó dàbọ̀ má gbàgbọ́ kọ̀ọ̀kan kí n sọ yìí. wọ́n gbàgbé wọn kú pọ́nlé ìdàbọ̀ ṣẹ́yìn kan tèmi àti náà jọ sọ mi ò gbàgbé àwọn ọmọ yẹn kọ́ bá yín fún wa bẹ́ẹ̀ díẹ̀ ó ti ń ṣe supply ọmọ ń sin àmì. náà mi ò supply ọmọ wọn ló mọ fẹ́ mọ gbọ́dọ̀ tèmi àti wọn jọ sọ. all right. Mọ̀lẹ́ kí ló dé tó fi sọ pé kí n park. a dà fún ẹ. fún èèyàn tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ọgbọ́n. kò sí nǹkan méjì tí mo ṣe nípò park torí ọ̀rọ̀ ọmọ tá a drop sí mi. tẹ̀rẹ̀ sí mi. wọ́n á kún tó. Desmond o ní láti gbọ́ kan tí mo bá bá ẹ sọ o ní láti fi dára sí mi sílẹ̀ o. kí ni fi dára sí mi sílẹ̀. how. ó mọ̀ pé ọ̀rọ̀ tákú wárápá bá sọ àtòdì ọ̀run ló ti wá. tólógì ní bá dẹ̀ gun àjà ojú àkálé akáko nǹkan tí mo bá bá ẹ sọ o ní láti gbọ́ ọmọ yẹn o ní láti filẹ̀ sí kò ń ṣe torí nǹkan kan o torí ọjọ́ iwájú ẹ ni o. Mọ̀lẹ́ you're speaking in parable. ó mọ̀ pé I love this girl ó mọ̀ bí mo ṣe love ẹ̀ tó. ó mọ̀. then ó kàn ní kí n fi sílẹ̀ just like that ẹni tí mi ò tí èmi àti ẹ̀ ò jà kò ṣẹ̀ mí. láàárọ̀ yìí ní èmi náà. Desmond. àbó ti ṣẹ́ ni. no just try to understand my speech. ọmọ yẹn wàá filẹ̀ torí ọjọ́ ọ̀la ẹni kò ń ṣe torí nǹkan kan. dasọ jọ sáré máa lọ. okay.
Remember, àṣẹ ẹni mo tẹ̀lé ní fi dára sí ilé ẹ̀. Wọ́n ọmọ kẹ́ni àwọn ọ̀bí jù mí. Ojoojúmọ́ náà wà àti kejì ẹ máa ń jẹ́ ìjọba. Ṣé èmi lè fẹ́ ròyìn báyẹn tó jẹ́ ìjọba? Ó dẹ̀ mọ ròyìn tí mo jẹ́. Ọ̀rọ̀ yẹn ti sú èmi o. Next one, point of correction. Àṣẹ mi kọ́ ló tẹ̀lé o. Nǹkan tẹ́lẹ̀ dá ẹ fẹ́ lọ́lọ́run fi ẹ̀fọn èmi. Ó dẹ̀ jíṣẹ́ fún ẹ. Sọ́nà mi ti yẹ dẹ́ sórí iṣu ọmọ kẹ́ni yìí ọ̀rẹ́ máa bẹ́ kó ní sùúrù ni o. Because onísùúrù ló lè fún wàrà kẹrin. Àtẹni tó ní sùúrù, àtẹni tí kò ní sùúrù, táwọn ilẹ̀ bákìnì tó sọ fún wa fún wa rẹ̀. Ọ̀nì wọ́n ló mọ pẹ̀lú gbogbo àwọn òwe tó máa ń pa ni. Ó ṣe jẹ́ ká ṣe báyìí. Níbi bóyá kò kàn bá mi wá máa lè bí bá sọ̀rọ̀ ó máa fi gbà kó ní trọ́bù ni. No, that's not. Mi ní fẹ́ kó jẹ́ ká try anything lórí iṣu àwọn ọmọ sọ̀rọ̀ mi ti yẹ. Because oògùn báyìí ló lọ́jọ́ kan ìpọ́njú. Orí ẹni ló lọ́jọ́ gbogbo, má wọrí. Mi fẹ́ ká ṣe anything ká tiẹ̀ try anything lórí iṣu. Má wọrí, ó máa ṣe tiẹ̀ ní mò ń sọ fún ẹ, mò ń bá ẹ sọ̀rọ̀ sí i, ó máa ṣe tiẹ̀. Má wọrí, ìjọ̀gbọ́nlẹ̀, pátẹ́lẹ̀ dá ẹ̀fẹ́ ni mò ń sọ fún ẹ. Ìwọ ló sọ fún mi. Fọkànbalẹ̀. Hello. Jọ́ta ló ń sọ̀rọ̀. Desmond. Kí ló ṣẹlẹ̀ gangan? Ó fọ́ fún mi. Wọ́n aláyé wá bì. Kí ló ń pè nífẹ̀ẹ́? Àwọn ìyá náà já ẹ lódì ìdífẹ́. Kí ló ń jẹ́fẹ̀ẹ́? Kí ló fi ń ṣe? Ok, màámi mo láìkí. Jọ̀ọ́ torí Ọlọ́run o, Ọlọ́run ní ní ẹ lára o. Tó o bá fẹ́ káwọn yẹ ṣòfò. Tó o yẹ káwọn àwọn ẹbí ẹ̀ kan ṣòfò ẹ̀ má pè mí mọ́ o. Ọlọ́run má pè mí mọ́ o. Wèrè lélẹ́yìn. Ẹ wá gbà ní ìfẹ́ ṣá. Táyì kò wèrè iná. Ìyá mi farabalẹ̀ náà. Aláyè láìkí ẹ̀. Aláyè fọ́ fún ẹni kí ló ń ṣẹlẹ̀. Ó fọ́ fún ta ni. Ó jọjọjọ torí Ọlọ́run. Èmi kí ló ń jẹ́ ìfẹ́ gangan náà? Kí ló fi ń ṣe? Wọ́n èsì kíyàn máa dààmú ìwọ náà lẹ́ mọ̀. Kí ló ní tó ń pè mí lórí fún? Kí ló ń fi fẹ́ ṣe? Ìfẹ́ ló sọ̀rọ̀ ọmọ ìyá mi. Àbórí ìfẹ́ burú ni. Wo Táíwò jọjọ lọ́dọ̀. Mi láìkẹ́ o. Báyẹ̀ péré ni kò stop ẹ̀. Fẹ́sẹ̀ ní kọ́kùnrin fọ́ fún mi. Fẹ́sẹ̀ ní. Kẹ́lì ìjojú mi. Ẹ wo kíkí kọ́ ni mo fẹ́ bá yín sọ. Ṣé máa ok ó dáa kí wá nìkan tó ṣẹlẹ̀ báyìí lórí ọ̀rọ̀ wa. Ẹ wo gbogbo ní ìtẹ̀sán yẹn ò kan èmi o. Kí ló dé? Ṣé máa pàdánù lẹ́sìn máa tún pàdánù owó tí mo fi rà ni? Àwọn ọmọ yín ti lé wa lórí lẹ́sìn wọ́n ní kí n má ṣiṣẹ́ lórí ilẹ̀ tẹ̀ta fún mi. Mo dẹ̀ ti filẹ̀ ilé ẹbí mi náà kówó mi náà. Ṣé máa pàdánù lẹ̀ máa tún pàdánù owó mi ni? Gbogbo nǹkan tẹ̀sán yẹn ò kàn mí sẹ́ ẹ má sàn kankan mi sẹ́ ẹ̀dùgbọ́n mọ́. Ẹ wo kí n sọ kíní kan fún yín. Ẹ jẹ́lé ló ń bá yín tàn. Ìgbà tí ẹ̀dìrẹ́ bá fẹsẹ̀ sí fún yín ẹ máa mọ̀ pé wàhálà ń bọ̀ wá. Mo ní mi ò gbọ́ ẹ bá mi kówó mi ni. Ó dà mo ti gbọ́ ẹ máa rí nǹkan tí màá ṣe fún yín. Ẹ wo ẹ jẹ́ kó lórí fóònù fún mi gbogbo nǹkan tẹ̀ ń bá mi sọ. Ẹ wo mi ìṣẹ́ gbọ́n àkọ́ owó mi lèmi fẹ́ nọ́ńsẹ̀nsì lẹ́ ń bá mi sọ yẹn. Tí mo nǹkan tí màá ṣe fún yín ó dà pé mo ṣe ọ̀rọ̀ bá yín sọ yẹn ẹ fẹ́ gbọ́. Ẹ lọ́fíìsà bẹ́ẹ̀ lọ́fíìsà Kúnlé èmi náà ni mo fẹ́ rí lọ́fíìsì ni mo bẹ́ẹ̀ wà lọ́fíìsì. Ok mo dé bẹ́ẹ̀ tán sí bẹ́ẹ̀ kò sí pọ́lẹ̀ tí má dé máa ṣàlàyé fún mi. Ok ó dáa mò ń bọ̀ wá. Ẹ máa bọ̀. Àwọn nìyẹn. Mr. Man, I need the next station. Olórí tún dọ̀rọ̀ lọ́fàá. Ẹ wọ ní àti ní òmà lẹ́jọ́, ẹ̀yìn tẹ́ntẹ́ lẹ́jọ́ nìyẹn máa bá sọ. Mr. Man, ó bẹ́tà kẹ́ má sọ ẹni tèmi. Tó kẹ́ bá sọ ẹni tèmi bíbá ẹ̀ ló la máa lọ bí sí ní court of law. Ó yẹ bọ́lẹ̀, ẹ wọ ẹjọ́. Mr. Man, answer me. Ọjọ́ ó dìgbà yìí. Ọjọ́ ó di tọ́lọ́ níjọba dé.
Mo ta àwọn tí mo palẹ̀ dáná o. Chinedu, ṣé o gbọ́ kan tí mo sọ ní mo ní kó bá mi ṣí gate? Calm down, Chinedu. Mrs. Darasimi, I don't want to embarrass you. Ṣé di mo respect yín? Bẹ́ẹ̀ ṣe rọ̀ wẹ́, ìsìkítà kì í máa lọ bí kẹ́rọ̀ rẹ̀ dúró bẹ́ẹ̀. Ó dà pé orí ẹ̀ ò pé. Ṣé wọn ẹ̀ṣẹ̀ wá bí báyìí? Kò ṣí gate fún mi, orí ó dàbí pé ó àbí kí ló ń sọ dáadáa. Ṣí bí èdú àbí kí ló ń porúkọ ẹ̀ kó wá ṣí gate yẹn sí. Sẹ́rí, àwọn Yorùbá ló pọ̀ wẹ́. Ìgbà tí àwọn Yorùbá wọ́n pọ̀ wọ́n sọ yìí pé bí kò bá ní èdè bọ̀tàmù tí wọ́n fi yá ìgbẹ́ obìnrin kò lè jẹ́ kúkọ́. Kúmọ́lù yẹn ló máa wá pa ẹ́. Tó o bá ṣí gate yẹn fún mi sí kúmọ́lù yẹn ló máa pa ẹ́. Ṣé o ní wá ṣí gate fún mi? I will advise you pé bóyá careful ibi careful. O kì í gbọ́ra àgbà. Gate fún mi máa wà ń lé wọn ní láti gate yẹn. Chinedu. Yes, sir. Ìwọ pẹ̀lú ta ni? Dọ́là sí mi àbí yóò ti sàn ní. Iye èmi àbí? Kí ló kù yẹ mọ́ ẹ? Èmi kò bá padà lẹ́tà sí gate yẹn. Bébí mi ló ṣẹlẹ̀. Èmi mọ instructor pé má jẹ́ kó wọlé. Kí ni mo ṣe bébí? The only ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ òun náà ni bá a ṣe ń dúró tá a ṣe ń sọ̀rọ̀ ni. Ṣé o mọ̀ pé mo ti pè ẹ́ lórí fóònù rẹ̀ ti sọ fún ẹ pé kó jọ torí Ọlọ́run jẹ́ kémi àti ẹ̀ kára fòpin sí ìrìn àjò ìfẹ́ wa. Ó ní reason o. Ó sọ fún mi lórí fóònù àwọ̀dẹ ti máa ń le jù jàre mo mọ̀ pé àdọ̀ ló bá mi ṣe jọ jẹ́ ká wọlé. Wait dára sí mi ká wọlé síbo ṣé mo jọ àwọn onítíátà lójú ẹ̀ ni. Bébí tí n bá tiẹ̀ ṣẹ́ wàá dẹ̀ dáríjì mi jọ̀ọ́ torí Ọlọ́run má bà ayé mi jẹ́ tó bá fi mí sílẹ̀ ayé mi ti bàjẹ́ ni jọ̀ọ́ torí Ọlọ́run tí n bá ṣẹ̀ jọ̀ọ́ dáríjì mi torí Ọlọ́run. Wo dára sí mi sórí idiot mi ò ní fẹ́ kó máa embarrass ẹ o ti gbọ́ sórí mo lè sọ fún ẹ yẹn pé jẹ́ kémi àti ẹ ká wà bẹ́ẹ̀ jọ̀ọ́ torí Ọlọ́run ó ní rísí káyé mi àti ẹ káyé àwa méjèèjì kó lè dáa kí ayé àwa méjèèjì kó má lè bàjẹ́ mo lè sọ fún ẹ bẹ́ẹ̀. Yes, sir. Listen and listen carefully. Any day you want to read lady you know go. Go like this. Go like Oh, they're young now. Desmond, they're young. Dára sí mi, má jẹ́ kó embarrass ẹ now. Desmond. Desmond. Go like this. Chinedu. Yes, okay. Sórí ọjọ́kíjọ́ tí ọmọbìnrin tó ń lọ yẹn tó bá tún wọ inú ilé ìwà ọ̀rọ̀ láìka rẹ̀ lọ́jọ́ ṣé mo sọ fún ẹ kó má jẹ́ kó wọlé kí ni ẹjọ́ tó tún bá rọ̀ níta mẹ́ẹ̀. Kò kí ṣe pé mo bá àwọn olùjọ́ mo explain òwe tí Ọbàtálá ìgbà tó lọ sí travel ṣé pàtàkì ó wà pẹ̀lú oníṣìnàdó ọgbà ẹ̀ mú nǹkan ọba ní kí nìyẹn ó bá sọ pé òun bá mi mú ọ̀wẹ́ ọba ní kí ni òwe yẹn ó ṣe sọ fún mi pé calm down Chinedu ó ṣe sọ fún mi pé àwọn Yorùbá sọ yìí pé bí kò bá ní èdè obìnrin kò lè jẹ́ kókókó tí mo tẹ́lẹ̀ lẹ́tí explain fún wọn. àwọn kò ní jẹ́ kókókó bí wọ́n ṣe gbóòwe ti ẹni ẹ ìwọ ṣáàjẹ́ kó wọlé ọjọ́ tí ọmọbìnrin yẹn tó wá tún wọlé ìwà buhari kan tí màá ṣe fún ẹ. ló bá ti owó ọjọ́. Kẹ́ni ọ̀gá o ò mọ bí mo ṣe lọ́fẹ̀ẹ́ tó ló jẹ́ kí wọ́n ṣe tó ń ṣe nígbà yẹn tí o bá ń sọ pẹ́lọpẹ́ Táíwò no I love you so very much
that is why mo ṣe ń dààmú lórí ẹ̀ then ìwọ náà yẹ kí ìwọ náà tiẹ̀ mọ̀ pé ẹni yìí ó nífẹ̀ẹ́ mi ló jẹ́ kó wá sí ọgbọ̀n tó ń ṣe. Àlàyé gbàgbé wo ni ìfẹ́ kí ló ń jẹ́ fẹ́ kí ló ń jẹ́ fẹ́. Àpò náà tí mo nípa ìfẹ́ ni tí ẹ̀ họ́ọ̀dù tí òun wá èmi ni. ṣe mí anis. Gbàgbé mi ò lè ọ̀gẹ̀ o kí ló fèmí lẹ̀ o. Ṣé wàá ọ̀gì rẹ̀ á rẹ̀ ọ̀gì o? Desmond mo ń bọ̀ ọ́ Táíwò ló ń pè mí yìí o. Hello níbo lórí ilẹ̀ bàbá tèmi kí náà ṣe ń bẹ̀ mo ti mọ̀ pálá yíyan etí ẹ̀ ti di mo ti ń bọ̀ mo ti dé tán kò ní. Kẹ́ni wá Kẹ́ni. Pé ti àlàyé yẹn ti di. Ok, bàbá jẹ. Kò bàbá jẹ. Kí ló mọ̀ tó lọ? Kẹ́ni. Desmond. Kò sí problem kan lọ́mọ ìyá mi sọ kalẹ̀. Problem náà. Kẹ́ni. Alex ní sùúrù mo ṣe ń pè mí náà mo ń dáhùn kí ló ṣẹlẹ̀ kí ló fi kó ṣẹlẹ̀ gangan náà. Ó kọ́ tí mo sọ lórí fóònù. Ó jẹ́ mi. Tẹ̀sù láyà o. Àwọn tí sọ́ọ̀kù sílé agbọ́n. Sọ́kọ̀lọ̀. Táyọ̀ bẹ́ẹ̀ sáìtì tó ń bá wọn pò wàhálà. Ó wà sáìtì. Wà á dá ọ lọ. Ọjọ́ mi tó dẹ̀ mí mo ń bọ̀. Tí wọ́n ti ta ayé ìlú. Gbàgbé yẹn. Ìjọba ọ̀tẹ̀. Èmi kẹ̀. Ibo. Ẹ wà ní àkójẹ. Ọmọ àríwẹ̀rẹ̀. Let's go there. Ọ̀ní dúró. Kẹ́ni. Ìgò báwo kò dárẹ̀. Desmond. Ó sọ̀rọ̀ ni Desmond wo ló ń pè sí? Ó ti ẹ̀ dà bẹ́ẹ̀ ìyẹn sojú ẹ̀ eléyìí sojú ẹ̀ lẹ́nu ṣé ẹni tó ní kẹ́mi máa fẹ́ lélẹ́yìí ẹni tó ní kí n fẹ́ nì tí ó mọ̀ gbọ́ pé ìgbà kan lèyàn ń pọ̀gò ẹni tó ní kẹ́mi fẹ́ nì. Yẹ máa kó Kẹ́ni yìí sórí Ọlọ́run táwa kílẹ̀ sílẹ̀ àti ìfowópamọ́ ẹ̀. Desmond wà ní sùúrù Desmond. Dájú kò Kẹ́ni kò Kẹ́ni. Ó yá. Aláì kí a lọ sí báyìí. Mọ́wọ́ mi jẹ́ sáà ní sí. Ìgbẹ́kọ̀lù, bàbá ìgbẹ́kọ̀lù. Hello sir, hello. Yes sir. Wàhálà wà o. Ó ti ṣẹlẹ̀ o. Tètè sọ fún wọn. Ó ti ṣẹlẹ̀ o. Sẹ́ẹ̀rì à nílé ṣiṣẹ́ sáìtì yẹn mọ́. Sáìtì yẹn à nílé ṣiṣẹ́ ń bẹ̀ mọ́. Tàdá ti bọn àti go ti sẹ́fún wọn kó wá bá wa ẹwọ́ ànílé ṣiṣẹ́ mẹ́ mọ́ o exactly àwọn táyékẹ́ yẹn gangan náà ni àwọn táyékẹ́ yẹn gangan ni ẹwọ́ àní padà síbò irọ́ o tẹ́yìn bá ti dé ẹ pè wá àwa máa wá bí wọ́n gàrà sí. Táíwò Kẹ́ni gẹ́gẹ́ bí o ti ní ìṣẹ̀wọ̀ Desmond mo nílò ní ìlú ṣe rí ẹ̀mí méjì ló dára nínú ẹgbẹ̀rẹ̀ wà tó jà
bẹ̀tì kan tó ṣẹlẹ̀ yẹn mo ti bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ńbẹ̀ sẹ́rí àwọn tó bí yín mọ́mí àwọn pẹ́rẹ́ǹtì yín àwọn náà ti ṣe àwọn mistake kan láti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mi ti ìdí nìyẹn tó fi dàbẹ̀ pé bóyá àjàkúndà gẹ̀lẹ́ wa ń gbé iṣẹ́ ẹ̀bẹ̀rẹ̀ sí ní fáwọn alápàdé àwọn kọ̀ọ̀kan wà tó yẹ kí wọ́n ti ṣe nígbìyànjú fún yín láti kékeré lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sí àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ ló ti dàbẹ̀ ní bẹ́ẹ̀ mọ̀ ìbejì ní yín òòṣà ní yín fẹ́ni tí ò bá mọ̀ lókù sọ̀rọ̀ ní yín bẹ́ẹ̀ tẹ́ bá lè jẹ́ kí a gba àwọn ìgbìyànjú yẹn níwọ̀n bá katra invest wa lórí ẹ̀ Desmond ń promise gbogbo òní ìjà ọ̀la wàhálà tẹ́sí ń sìn pàdé káàkiri jàgídíjàgan yẹn ẹ máa yé hùwà ọ̀daràn ṣẹ́gẹ́tì mi bàbá lè gba àwọn ìgbìyànjú yẹn Desmond gbogbo kìíní yẹn máa ṣẹ́tù. ìṣègùn ọ̀rẹ́ mi wọ́n ní àkínfárí lẹ́yìn lórí Táíwò kẹ́lù gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ wípé àkínfárí lẹ́yìn lórí wọ́n bá tí ọ̀rẹ́ mi sọ kalẹ̀ yìí tó bá yẹ pé nǹkan tí ẹ máa ṣe ká mọ̀ tí ẹ bá dé rẹ́dí àti ṣe ká mọ̀ because kò sí nǹkan tá a fẹ́ ṣe lẹ́yìn ibi tẹ́ ní nǹkan tẹ́ ẹ bá rẹ́dí àti ṣe ọjọ́ tó lọ ṣe rẹ́dí àfẹ́ rẹ́dí. why not kí ní tà ní ṣe nígbà táyé tó máa ń fà wá nípa ìpínlẹ̀ tà ní ṣe a máa ṣe náà. Bébì nǹkan tó ní kàn fẹ́ gbọ́ fún ọ yé ni pé ṣé kíní iṣẹ́ kò ní ní repercussion. Repercussion irú repercussion wo ló fẹ́ ni tó fẹ́ dàbí ilé ìtẹ́tí ń lògbò wá tẹ́kàn ń yọ gbòòdò àdá yọ gbogbo rẹ̀. torí láti sílẹ̀ ìgbà tó bá mọ̀ pé ó máa ṣe kéèkì wa tá a bá máa ṣe èmi ló fẹ́ ná wa ṣé fẹ́ ná wa tó 400 or 500,000. rárá lórí tó bẹ́ẹ̀ báwo ẹ̀. bàbá tó bá dọ̀la Desmond a máa bẹ̀rẹ̀ tàn so ọdún tó ẹ̀ fún mi ìyàwó mi ò ní fọwọ́ náà wàhálà kẹ̀ báyìí báyìí kò fún mi tó bá tó 30 minutes kò tó rárá ìjọba mi. Desmond kò sí ọ. Ebi fẹ́ gbogbo ìdájú ó ti sì dẹ́dẹ́ mi dúró yìí o. Ẹ kàn ní ká jókòó kalẹ̀ ní màá jókòó táwọn ọmọ pín ní sí ni. O ti fẹ́ràn kọ́ ọmọ bínú ju èwo ni pé ní ṣe bá àbúrò rẹ ni. Ó sì máa bínú ní tí wọ́n pè ọ́ sí tọ̀ ọmọ pàtàkì tí wọ́n pè ọ́ sí. Èmi náà mọ pàtàkì kan tí wọ́n pè ọ́ sí nǹkan láàbọ̀ àríkà méjèèjì ká dóde àwọn ni. Wọ́n máa bínú mọ́. Àwọn òní àwọn abọ́ntò gbọ́. Sọ́tàn orí. Ọjọ́ ìdí ìjùmọ̀ tẹ̀ ń gáàsà yìí. Ìwọ́n wù mí dé lórí yìí. Àwọn ọmọ yìí gbé. Ṣẹ́gbẹ́ ní ọpọlọ, àwọn ni wọ́n dá jòkó kalẹ̀ báyìí. Ṣé ní bàbá ìdájọ́ àbá yìí pẹ́ láyé? Ṣé ẹni náà àbá yìí kalẹ̀ kẹ́jọ̀kó kalẹ̀ kẹ́ pẹ́ ní báyìí? Àwọn alẹ́ kí. Àti ọ. Àwọn alẹ́ kí lẹ kúnlẹ̀. Wọ́n mọ̀ ní a máa bínú. Ẹgbẹ́ ìwọ̀n lọ gbé Joko. Dona, ẹ talẹ̀ fọkùnrin ni àbọ̀ ara rẹ̀ lọ́wọ́. Rárá olórí ẹbí. A ní pé ká wá bẹ̀ yín ní sà pé kẹ́ ẹ dáríjì wá gbogbo àṣìṣe tá ti ṣe sọ́dọ̀ yín àti àwọn ọ̀wà tí a ti wù fún yín sẹ́yìn pé kẹ́ ẹ jọ kẹ́ foríjì wá. Ẹ kúnlẹ̀ fún wa. Ṣé ṣe pé ẹ fẹ́ pa wá ní gbogbo ọgbọ́n tẹ̀ ń dá yìí? Rárá o, àpáyín sà. Ẹ wo ikú mi ẹ̀ yá o. Rárá kò sí ìjọ ẹ má bínú sí wa kò tọ̀ lọ́wọ́. Ṣé mo pé ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó má rà lọ́wọ́? Pé olówe lẹ́nu. Ìjọ ẹ foríjì wá. Kẹ̀dẹ̀ wo tẹ̀gbọ́n yín náà mú wa lára. Òwe tọmọ yìí sọ ikú mi rántí ẹ̀gbọ́n mi. Wọ́n lọ bẹ̀ wọ́n lọ jẹ́. Wọ́n lọ bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ mọ́. Ẹ dìde. Ṣé tọ́jà ilé yìí olùjẹ yìí le púpọ̀? Dìde. Bóòlù ló ti jẹ́, bóòlù ló ti jẹ́. Lọ wá jòkó lò kúnlẹ̀ káwà lẹ́rẹ́. Kúnlẹ̀ lọ́nà ni ó ti kúnlẹ̀. Yọ̀dà wọn. Ṣé ọkọ àfẹ́sọ́nà ẹ̀? Ṣé ẹ̀yin méjèèjì lẹ́ máa pín ọyọ kan? Rárá dájú ọkọ àfẹ́sọ́nà kẹ́ni.
ṣe báwọn lọ́dọ̀ ti wá ń bí mi ò gbé bẹ́ẹ̀ ti wá náà wọ́n lẹ̀ dàgbà tí ó lẹ́nu máa ń ṣe é lọ́dọ̀ wá ti wé yọ̀dà fún yín ọlọ́run ṣe yín ní ọ̀yàrá yẹn kalẹ̀ fún ìtẹ̀sí yìí olórí ẹbí ẹ ṣàdúrà fún un. Sorry, actually daddy bí a ṣe ń bọ̀ mo ti gba àkáǹtì nàmbà àtàwọn lọ́dọ̀ so sí ìwà yín sọ̀rọ̀ mo ti transfer 250,000 naira sí àkáǹtì so 150 kí ó máa jẹ́ ti bàbá olórí ẹbí change tó kù kí àwọn náà èrè ló kókè yóò dà wọ́n àkáǹtì yẹn ti máa wọlé. Olórí ẹbí wọ́n ní wọ́n fún wa lówó. àbọ̀ gbọ́sẹ̀ èrè ló kókè yóò sì dá fún ara fún mi náà ní ìdájí tí mo jí lọ́wọ́ fẹ̀rẹ̀ àfẹ̀mọ́jú bàbá kọ́rọ́kọ́ ọlọ́run ṣàánú mi jèrè ọ̀tọ̀ mi wọ àṣírí ń bọ̀. èrè ń bọ̀ olórí ẹbí ìyàdí ọmọ ìlọ́bẹ̀ yọ̀dà fún ọ èrè ó kókè ọ̀nà máa là fún ọ àlùbáríkà ni ó sì máa pọ̀ sí àárín wọ́pọ̀ lọ́mọ mi ní dàrú ìwọ ọlọ́run ó ṣe oore yóò ṣe oore fún ọ náà yóò ṣe irú ọkọ̀ báyìí fún ọ náà dáhà náà máa dáhà dà àgọ́sí alákò. bí dádì bóyá kẹkọ̀ọ́ tó yọ̀ǹda Táíwò náà fún mi. alábàdà rẹ pọ̀ ẹ̀yin náà lè gbé mọ́tò bọ̀ gẹ̀rẹ́ yìí wá ẹ̀ wá gbọ́ ilé yẹn bí náà jáde àbẹ́ ní gbé wa jáde ni. ọ̀dà àti mọ̀ sọ́kà tẹ̀. ọ̀dà àtọ̀tọ̀gbẹ́ ẹ̀jì rẹ̀ ọmọ ti lọ lọ́jà ọmọ ọmọ mi wáyé ẹ̀gbọ́n ká ẹ̀ẹ́dẹ̀gbọ́n ká. ọkùnkùn jí ọlọ́run láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú tí o bá ṣe pé ọpẹ́lọpẹ́ bẹ́yà ọkọ mi ẹ̀rìn sásìkò tó kọ́ rẹ̀ fún mi lẹ́yìn fẹ́ láti sọ. ojú torí olówó ìka ẹjẹ ìbùrẹ́ ìbùrẹ́ ni ẹwọ́ mi kẹ́bẹ̀ ọjẹ́ ìbùrẹ́ ẹjẹ́ ìbùrẹ́ olóòkè ìbùrẹ́ ìtọ́jú wà lábẹ́ òun wà á jẹ́. ẹ mọ̀ pé ó ló wà nù ẹ tẹ̀ sí pé wá bíbá yìí. èmi Àyìndé wọn rí wúwo yín rí gbági yín sì gbé wá. God. Olúwa o. Àmẹ́ni tójú ọ̀pá tó ń ọ̀pá ìyá ní òpó ń tọ̀hún o. Dákun mọ́ wíwá lóògùn ògbé pósí dání o tó lo gíláàsì lójú. Mo fàṣẹ bóyá ń lọ ń gbòòrò ọmọ máa já yín lọ yín ló ń ṣẹlẹ̀. wọ́n mi ṣọ́gbó bọ̀ máa wáyè lọ́jọ́ kan máa wá kí ẹ máa wọ̀rí very soon máa wá mi kò tẹ̀ sí miss ọ̀rẹ́ mi. so owó tí mo lose báyìí sí torí pé mo ń describe ọ̀nà fún ẹ lásán torí pé o mọ ilé ọ̀dọ̀ mi rí látọjọ́ tó ti wá láyé ẹ̀. wọ́n lọ́rọ̀ rí ọ̀gbẹ́ bọ́ bẹ́ẹ̀ ni kò gbé tutù orí olówó lórí rẹ tó gbé wálé ayé. bó ti ń gbé mi di méjì wọlé bẹ́ẹ̀ náà ń jẹ lẹ́yìn dòdò wọn ò ní fi lọ mí lèdọ́ yìí láfa sẹ́yìn àìdí òsì láfa sẹ́yìn kó gbóúnjẹ lọ́kọ́ jẹ́. tó bá yẹ kó ti gbé mi ẹ mọ́ sọ yìí hùn èmi bí mo ṣe wà yìí bí mo bá jí èmi àti gbọ́dọ̀ àjọ ń sùn làjọ ń jí èmi yìí mo lè fa igbó àpẹẹrẹ kan tẹ́ bí mo ṣe wà yìí. oúnjẹ mọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. àṣìlò tọ́lọ́wọ́ àwọn àgbà tán ní bí yẹn bá sùn ní ndéyàn òjò ní wá báyìí àfi bí yẹn bá nasẹ̀ jáde. gbogbo ẹ̀sán tó wà ládùúgbò àpáta ló mọ̀. ṣé ibi ẹ mọ̀ pé wọn ò mú jẹ́sẹ̀ bí àlọ́jọ́ lánàá wọn ò mú jẹ́sẹ̀ rárá yìí. ìgbẹ́yọ̀ ni mi lélẹ̀ ọlọ́run ọ̀pọ̀ mi ọ̀gá. oúnjẹ mi ò sì dànù ọlọ́run bá ṣe bá gbé. kókó inú ìwé ìròyìn náà nù ọ̀gá pé kí n tó fàyà lélẹ̀ lóúnjẹ ti lóúnjẹ ẹ. kí ló rí gan-an tó fi dóúnjẹ ọ̀gá rẹ nù. èmi ò dóúnjẹ ọ̀gá nù o èmi jẹ oúnjẹ ọ̀gá ni. sórí bàbá ṣètù àfi ká ṣàwárí ẹ̀kọ́ tútù àgbàkan. àwa kọjá sí ọjà níbi wọ́n ti ń ta nǹkan nú ẹran òun láwa sá lóríṣiríṣi láti ṣe lákàpé òun láwa ṣe lọ́bẹ̀ fáwọn àgbàlagbà. bí a fẹ́ gbòbí sí obì ti wú rẹ̀ ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi náà ní jẹ nǹkan ni. ẹ dákun dúná inú owó àtẹ̀yẹ̀ wo ló ṣe pàtàkì. kàkà kí n fọwọ́ mi wọkọ̀ ń yà fẹsẹ̀ san búrẹ́dì ń yà mọ́ fọwọ́ mi san búrẹ́dì jẹ bẹ́ẹ̀ kúkú débi sí ọ̀hún náà àtẹni tó tó ní ránṣẹ́ àtẹni tí ò tó ní ránṣẹ́ yóò mọ ráyìn dé ń ṣẹ́. jẹ́ kí n sọ pé nǹkan fún ẹ
tí o bá gbé ìgbésẹ̀ bó léyàwó ẹ̀ lọ́wọ́ sí níyàwó lé ọ̀tọ̀ ni táwọn ọmọ máa sọ. àdéhùn bá lóyún tẹ̀bí yóò sọ fọ́pọ̀ yẹn pé yàn ti lóyún mo ti lóyún. ilé tó ṣẹlẹ̀ yìí èmi náà máa lò fún aṣọ opportunity èmi náà sọ fún pé orí ọmọ ló ń gbé ọmọ wáyé adẹ́gbà bẹ́ẹ̀ simple. máa ń lọ sọ́nà fún ọjọ́ wọn tó wá lóhùn tó bẹ̀ kú sí ìtọ́ tó wá sí. ókè mi tó bẹ̀ bẹ́ẹ̀ mi tó bẹ̀ bẹ́ẹ̀ máa wá fi yẹ kó tó bẹ̀ kó tó ju bẹ́ẹ̀ lọ. Bọ́sùn máa wá lọ lé kí mi máa wá lọ lé. ẹ máa lọ lé náà. àfàdá wa máa lọ lé. rárá ilé tèmi lélẹ́yìn máa lọ lé máa fàdá sí. ṣé ní ìmọ̀ bó ṣe wà yìí Olalekan mọ̀ gbìn ní èké kòkòrò. owó ìṣá owó ìyá ṣé wọ́n rí ìsúnkànmí SK ìwọ ni SK sòkòsókò. ṣé bí gbàtàdá ló sá fúnlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ AK-47 ni mò ń gbé bọ̀ wá báyìí máa pẹ́ ní tó sá lọ sọ́dọ̀ ẹ̀. òun náà wọ́n yẹn rú náà. Àjíbádé kan kọ́sọ́ àbí kí ló ti ń pè ẹ́. Àjíbádé. wà á fún ọkọ tèmi níyàwó tán bá bí pọ̀rí rẹ̀ dà kò try ẹ̀. lẹ́nu ẹ̀ wọ́n máa pa mí. ṣé kó pọ̀ kí n rojọ́ àlàyé ló rojọ́ ní kíkẹ́ kan pẹ́ náà. owó tó máa fi gò tẹ̀ yìí àtowó tó máa fún mi jọ ogun ọ̀pọ̀ kókó fún mi náà. ìwọ àti AK lẹ́ni o. má bá mi sọ̀rọ̀ yín ọmọ táyé pé every corner gbogbo oró sí oró náà ti ń fún jẹ. ẹ fọ gbogbo èdè dìde. wà ló bá wà ló sọ fún mi wọ́n mi lè yà wèrè gan-an. yà wèrè lóòótọ́ bọ̀ sọ fún mi tó bẹ́ẹ̀ last time. bàbá rẹ ló dọ̀ mí gbóná lé yéésì yéésì mi olórí ẹbí ẹ. wọ́n dẹ̀ ń wo tọ́lọ́run mẹ́rin lára níbi bá ti ṣe nǹkan tí ò dáa fún ẹ o. kí ló fẹ́ ṣe. ṣe nígbòlè.